Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣàlàáfíà ní a bá yín ṣe dáadáa lẹ́wà gist tẹ̀ ní bí a ṣe gbọ́ ọ́ wọ́n ní olórí Ronke wọ́n ní wọ́n gbé nǹkan kan wọnú palace o èyí tó ń jẹ́ kí ifá ké so wọ́n ní pé wọ́n dẹ̀ ti sọ fún wọn wípé kán gbé kinní yìí kúrò nínú palace ṣùgbọ́n wọ́n ní olórí Ronke ò gbé jáde o ẹ̀yin èèyàn lé gist tẹ̀ níní tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV mo kí yín káàbọ̀ sí orí gist tèmi ṣàlàáfíà ni mo bá yín gbogbo lé ń kọ́ inú mi dùn láti mú gist wá fún yín lénìí ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì mí tẹ́ ẹ dúró ti channel mi ọlọ́run ọba bá mi gbọ́wọ́ yín sókè o ẹ ní fi ọwọ́ yín gbọ́mọ sí o ọlọ́run á gbọ́ àdúrà gbogbo yín o ẹ ṣé gist tèmi wọ́n ní olórí Ronke wọ́n náà gbé nǹkan tí ò ń ṣe nǹkan tó dáa wọnú pálásì kábíyèsí o wọ́n ló ń jẹ́ kí ifá ké wọ́n náà dẹ̀ ti sọ fún wọn wípé kí wọ́n gbé kinní tán gbé wọnú pálásì kan gbé kúrò nínú pálásì nítorí pé kì í ṣe nǹkan tó dáa wọ́n ní olórí Ronke wọ́n ní wọn ò dáhùn wọ́n ní torí wọ́n ti ń múùfù part of their stuff kúrò nínú palace wọ́n ní bò nǹkan tó gbé wọnú palace yẹn ṣì wà nínú palace wọ́n ní inú bí kábíyèsí sí olórí Ronke pé olórí Ronke ò kì í gbọ́ràn ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé ilé olórogún ọgbà wèrè ni ẹ wo gbogbo ìgbà tí wọ́n ti ń pe àwọn olórí yìí pé kí wọ́n lọ ralé wọn ò ralé wọn ò listen sí nǹkan tí kábíyèsí ń sọ fún wọn ò gbọ́rọ̀ sí kábíyèsí lẹ́nu and kábíyèsí dẹ́ni wọn ò ní time láti máa waste nítorí pé wọ́n ti sọ fún every one of them yìí pé àwọn fẹ́ mú ìyàwó àwọn àti ọmọ àwọn padà wá sínú palace wọ́n dẹ̀ nìkan lọ ralé ṣùgbọ́n wọn ò ralé wọ́n níṣe ni olórí Ronke ló ń play games pẹ̀lú kábíyèsí ló ní pé ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí òun lòún fẹ́ rà èyí tó jẹ́ pé fẹ́ǹsì ló láwọn wọ́n ní kábíyèsí ní pé no kì í ṣe ojú àwọn ló ti máa ra ilé sí ẹ̀gbẹ́ palace àwọn ẹ̀yin èèyàn lé no be small thing o àti wí àti sọ káwọn olórí lọ ralé kán move lọ sílé tán ní kán rà ṣùgbọ́n instead kan ralé ògùn náà ń gbé wọnú palace o ó yẹ kẹ́ ẹ mọ̀ pé onírìṣà ni wọ́n ń pe kábíyèsí kò sí nǹkan tẹ́ ẹ gbé wọnú palace tí kábíyèsí ò ní mọ̀ kò sí nǹkan tí ẹ gbé wọnú palace tí fá ò ní rí wọ́n ní ṣe ni àtìgbà tí olórí Ronke ti gbé nǹkan tán gbé wọnú palace wọ́n ní ṣe ni ifá ló ń ké o wọ́n ní fá ń ké o ẹ dẹ̀ mọ̀ wípé nǹkan tí ò dáa ni kí ifá máa ké bádo mẹ́ni tí ifá bá ń ké wọ́n dẹ̀ ní káwọn olórí wá búra ìgbà yẹn ni olórí Ronke jẹ́wọ́ pò ló ń gbé wọnú palace òun fi ń protect ara òun ni òun ò harm anybody òun fi ń protect ara òun ni àtòfin protect ara ẹ àtòfin protect àwọn family ẹ àtòfin protect anybody gbé nǹkan burúkú kúrò nínú palace àwọn nǹkan tí ò yé mi fọ́rọ̀ àwọn olórí ni pé kí ló dé tó jẹ́ pé every time ọ̀rọ̀ bí ògùn ni ọ̀rọ̀ wọn kí ló dé tó jẹ́ pé every time bí kán máa gbé nǹkan burúkú wọnú palace ni ọ̀rọ̀ wọn kò sí nǹkan kan tí wọ́n lè ṣe ju pé kán lọ ṣògùn lọ kò sí nǹkan kan tó lè ṣe ju pé kán lọ ṣògùn lọ kábíyèsí ti sọ ipe kán má jowú mọ́ ipe kán má jowú mọ́ kán live life wọn bí wọ́n ṣe rí kán má máa copy Queen Naomi mọ́ ẹ wo ìgbà tí Queen Naomi lọ sí Singapore tí àǹtí wa tó náà sọ pé òun fẹ́ lọ China tó lọ ra awọ́ọ̀dù ní China
wọ́n ní kábíyèsí rẹ́rìn àtàwọn olórí. Wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ pé òkè o, organization wo ló fún ẹ láwọ́ọ̀dù o? Àǹtí wa máa ń dárúkọ oríṣiríṣi organization. Wọ́n ní bí kábíyèsí ṣe gbẹ́rìn nìyẹn. Ẹ̀yin èèyàn lé, owó yìí ti pọ̀ jù. Jealousness yìí ti pọ̀ jù. Wọn ò mọ̀jú owó lọ. Ìyẹn náà dẹ̀ ló mú kábíyèsí sọ fún wọn pé wọn ò lè gbé together. Torí Fágọ́ ti sọ pé wọn ò lè gbé together. Kọ́ ní káwọn olórí lọ máa gbé lọ́tọ̀ọ̀tọ̀. Torí èèyàn kan máa ṣe jàǹbá fún èèyàn kan. Nǹkan tí kábíyèsí fi ń sọ fún wọn nìyẹn. Wípé kán lọ gbé lọ́tọ̀ọ̀tọ̀, kán lọ ra lé. Kó tó wá dé pé àǹtí wa ó tún gbé nǹkan burúkú wọnú palace. Wọ́n ní bí kábíyèsí ṣe ní kó palẹ̀ ẹrù ẹ̀ mọ́ nìyẹn. Kó palẹ̀ gbogbo nǹkan tó gbé wọnú palace mọ́. Kó fọwọ́ ara ẹ̀ gbé jáde. Ẹ̀yin èèyàn lé, kìí ṣe nǹkan kékeré o. Àfi k'Ọlọ́run ṣàánú kábíyèsí o. Ẹ̀yin èèyàn lé. Gist tá gbọ́ ní ta ní ká mú wá o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like oníkan ìsàlẹ̀ àpò. Òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.